A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ẹgbẹ́ iléepo àti afẹ́fẹ́ gáàsì àgbà ní Nàìjíríà PENGASAN ti darí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè kí wọ́n dáṣẹ́ dúró lẹ́yìn ẹ̀sùn ẹgbẹ̀rin òṣìṣẹ́ 800 staff tí iléeṣẹ́ ìfọpo Dangote dá sílẹ̀ nínú ìwé àkíyèsí tí akọ̀wé Lumumba Okubawa yọ̀ǹda lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ pàjáwìrì tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Ní ẹgbẹ́ ti fi ẹ̀sùn kan iléeṣẹ́ Dangote wípé ó tàpá sí òfin àwọn òṣìṣẹ́, òfin orílẹ̀-èdè àti òfin òṣìṣẹ́ ilẹ̀ òkèèrè pẹ̀lú bí ó ti júwe ilé fún àwọn òṣìṣẹ́ nítorí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́. Ẹgbẹ́ ṣe ẹ̀sùn wípé Dangote ti fi àwọn òṣìṣẹ́ ará ilẹ̀ Indian tí ó lé ní 2,000 rọ́pò wọn bí wọ́n ti ní èyí jẹ́ ìdójútì ńlá sí àwọn òṣìṣẹ́ Nàìjíríà. Láti fi ẹ̀hónú wọn hàn ní PENGASAN fi darí gbogbo ọmọ ẹgbẹ́ wọn kí wọ́n dáwọ́ iṣẹ́ dúró bẹ̀rẹ̀ láti àná ọjọ́ Àìkú kí ilé-iṣẹ́, ọ́fíìsì àti àjọ wà ní títì pa. Wọ́n ní àwọn kò ní fi ààyè gba ìdásí kankan gbogbo iṣẹ́ tó bá ní í ṣe pẹ̀lú afẹ́fẹ́ gáàsì àti epo rọ̀bì sí iléeṣẹ́ ìfọpo Dangote ní kí wọ́n dáwọ́ rẹ̀ dúró pátápátá. Ìgbìmọ̀ òṣìṣẹ́ wá kéde ètò àdúrà ìṣọ́òru oníwákàtí 24 bí wọ́n ti ń rọ ìjọba kí ó bá wọn dá sí i nítorí ìyanṣẹ́lódì yìí ó tẹ̀síwájú títí wọ́n á fi gba gbogbo òṣìṣẹ́ tí wọ́n lé lọ padà. Wọ́n ní àbùkù ẹnìkan, àbùkù gbogbo wọn ni, injury to one, injury to all. Ṣùgbọ́n àwọn alámòjútó iléeṣẹ́ Dangote sẹ́ lórí wípé wọ́n júwe ilé fún ẹgbẹ̀rin òṣìṣẹ́. Wọ́n ní àwọn ń ṣe àtúpalẹ̀ iléeṣẹ́ láti lè mú iṣẹ́ túbọ̀ dára sí i àti wípé ọ̀pọ̀ iṣẹ́ wọn ni ó wà pẹ̀lú ọmọ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọlọ́dẹ inú igbó Forest Guard 11 àti olórí ìlú kan ni a gbọ́ wípé àwọn adàlúrú ṣekú pa lówùúrọ̀ àná ní ìjọba ìbílẹ̀ Òkè-Ọdẹ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara. Àwọn ọlọ́dẹ igbó àti fìjìláńtè wọ̀nyí ni wọ́n ṣe àgbékalẹ̀ láti fi pèsè ààbò fún ìlú kí wọ́n tó pàdé ikú òjijì. Lẹ́yìn èyí ni gómìnà Abdulrahman Abdulrazak tí ó fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ aburú yìí pẹ̀lú gbogbo ìgbìyànjú rẹ̀ àti lé àwọn adàlúrú jìnnà pè fún àlékún ètò ààbò sí ìlú àti ìpínlẹ̀ lápapọ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé gómìnà Rafiu Àjàkáyé, gómìnà ní ìpínlẹ̀ nílò àwọn ológun sí i láti fi gbógun ti iṣẹ́ àwọn adàlúrú àti ìwà ọ̀daràn ní àwọn apá ibì kan gúúsù Kwara àti àríwá Kwara. Gómìnà kábàámọ̀ lórí ìṣòfò ẹ̀mí àwọn ọlọ́dẹ àti ẹ̀ṣọ́ tí wọ́n jà fitafita pẹ̀lú ìfẹ́ láti dáàbò bo ìlú wọn lówùúrọ̀ àná. Ó ní kò sí irúfẹ́ àrọwà tí ó lè tán ìjàmbá tí ó dé bá mọ̀lẹ́bí pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn lórí ìgbanisíṣẹ́, ìdánilẹ́kọ̀ọ́ àti owó tí wọ́n ná lórí àwọn ọlọ́dẹ wọ̀nyí. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn mọ rírì ìgbìyànjú àwọn ọlọ́dẹ, síbẹ̀ àwọn nílò láti ṣiṣẹ́ sí i nítorí bínú ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán léèékánná. Ìwádìí sọ di mímọ̀ wípé olú iléeṣẹ́ ológun ti darí GOC 2 Division láti Ìbàdàn kí wọ́n kọjá sí Kwara láti lè ṣe ìrànlọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀. Bákan náà ni alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èjìrẹ́ Adéọ̀tun Adéyẹmí náà fi àtẹ̀jíṣẹ́ léde lánàá láti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ṣàlàyé wípé láàrin aago 7 òwúrọ̀ àná ni àwọn agbébọn ṣe ìkọlù sí agbègbè Ọgbàyọ̀ ní Òkè-Ọdẹ tí wọ́n yìnbọn lákọlákọ. Ikọ̀ ọlọ́pàá àti àwọn ọlọ́dẹ inú igbó súré dé ibi ìṣẹ̀lẹ̀ níbi tí wọ́n ti bá òkú 12 tí ó jẹ́ ti fìjìláńtè àti baálẹ̀ Ọgbàyọ̀. Àwọn 4 mìíràn fi ara pa yánnayànna. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé wọn lọ ilé ìwòsàn fún ìtọ́jú bí wọ́n ti kó àwọn tí wọ́n di olóògbé lọ ibi ìgbókùúsí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti fi dá àwọn olùgbé lójú wípé gbogbo ìlú jákèjádò ìpínlẹ̀ ni yóò kojú ìdàgbàsókè láàrin ìṣèjọba rẹ̀. Gómìnà sọ àsọdájú yìí níbi ìsìn ìdúpẹ́ tí ó wáyé ní Archbishop Vining College of Theology Òkè-Ẹ̀mẹ́sọ, Àkúrẹ́ láti fi sààmì ayẹyẹ àyájọ́ ọdún 65 ọdún òmìnira Nàìjíríà. Gómìnà jẹ́jẹ̀ẹ́ wípé kò sí apá ibì kankan tí ó máa yọ sílẹ̀
sílẹ̀ nínú ìdàgbàsókè ìṣèjọba rẹ̀ tí ó ní àfojúsùn fún ìdàgbàsókè àti ààbò. Ayédàtiwá ní òmìnira Nàìjíríà kọjá nína àsíá sókè tàbí wálẹ̀. Ó ní ó jẹ́ ìránnilétí ìṣọ̀kan, ojúṣe àti ìfarajìn bí ó ti rọ ará ìlú kí wọ́n má gbàgbé ìfaradà àwọn akọni orílẹ̀-èdè láti gba òmìnira àti ìṣọ̀kan. Gómìnà wa gbóríyìn fún ìjọ lórí ipa tí wọ́n ń kó lórí àlàáfíà àti ìwà rere. Bákan náà ni ó gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àyípadà ọ̀tun. Ó ní ó jẹ́ ìwúrí fún wọn fún àpẹẹrẹ tí ààrẹ ń fi lélẹ̀. Ojúṣe gbogbo wa sì ni láti ṣe àtìlẹ́yìn fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan Bulama Bukati ti ṣe ìkìlọ̀ wípé ìlàjà láàrin àwọn ará ìlú kan ní ìpínlẹ̀ Katsina àti ẹgbẹ́ àwọn adàlúrú ti ń fún àwọn ọ̀daràn láyé jẹ láti ṣe àfihàn agbára wọn kí wọ́n sì dá jìnnìjìnnì sílẹ̀. Àìpẹ́ yìí ni ìjọba ìbílẹ̀ méjì ní ìpínlẹ̀ Katsina, Jibiya àti Basari, ní ìpàdé pẹ̀lú àwọn adàlúrú tí wọ́n rí pẹ̀lú ìbọn olóró tí wọ́n gbé dání lójútáyé. Fọ́nrán àti àwòrán láti ibi ìpàdé ṣe àfihàn wípé lákọni àwọn agbébọn yìí wà níbi ìjíròrò àlàáfíà peace talk. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni Bukati ti ní àwòrán yìí ṣe àfihàn ìkóniláyàjẹ. Ó ní àwọn adàlúrú jáde wá pẹ̀lú ohun ìjà olóró fún ìpàdé àlàáfíà. Wọ́n de nǹkan wọ̀nyí mọ́ra bí wọ́n ti ń sọ̀rọ̀, wọ́n sì tún fi ààyè gba kí wọ́n ṣe àkàálẹ̀ fídíò wọn. Wọ́n mọ̀ọ́mọ̀ ṣe èyí láti fi ṣẹ̀rùba ará ìlú. Èyí gangan ni wọ́n ń pè ní ìwà àdàlúrú terrorism, láti dá jìnnìjìnnì bolẹ̀ sí ọkàn ará ìlú kí wọ́n sì tún fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba Nàìjíríà wípé kò sí ohun tí wọ́n lè fi wọ́n ṣe. Agbẹjọ́rò tẹnumọ́ wípé àti ìpàdé àti ìpàtẹ ohun ìjà olóró gbogbo rẹ̀ ni ó ṣe lòdì sófin. Ó ní èèwọ̀ ni èyí jẹ́. Kò sí ẹni tí ó ní àǹfààní àti ní irúfẹ́ ohun ìjà olóró bẹ́ẹ̀. Abẹ́lẹ̀ǹtẹ̀ tún máa pàtẹ rẹ̀ fáráyé rí. Ṣùgbọ́n lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni onímọ̀ ẹ̀sìn Islam Sheikh Ahmad Gumi, tí ará ìlú mọ̀ wípé ó máa ń ní ìjíròrò pẹ̀lú ẹgbẹ́ adàlúrú, ti ṣe ìkìlọ̀ fún àwọn agbófinró kí wọ́n má ṣe ìdáwọ́kọ̀ fún ìpàdé àlàáfíà tó ń lọ lọ́wọ́ nítorí ó lè yọrí sí ìṣòro sí i. Bukati kọ̀rọ̀ ojú sí èyí. Ó ní bí ìgbà tí ènìyàn ń jọ̀wọ́ ara rẹ̀ fún àwọn ọ̀daràn. Ó yẹ kí òye rẹ̀ yé ará ìlú àti ìjọba wípé ìpàdé yìí kì í ṣe ti àlàáfíà. Bí wọ́n bá dẹ̀ ṣe fi ààyè gba àwọn adàlúrú àti ṣe àfihàn agbára wọn sí i ní ìpínlẹ̀ àti ará ìlú ò ṣe ní jẹ́ nǹkan kan. Ó wá gba ìjọba nímọ̀ràn kí wọ́n dá sí i. Bí ìjọba bá rí wípé àwọn kò ní agbára àti dáàbò bo ará ìlú lọ́wọ́ ìkọlù, kí wọ́n kúkú darí ìpàdé àlàáfíà yìí, gbé gbèdéke kalẹ̀ kí wọ́n sì rí wípé wọ́n gba agbára lọ́wọ́ àwọn ọ̀daràn wọ̀nyí, fi wọ́n ránṣẹ́ sí ọgbà ìwà àtúnṣe rehabilitation. Kì í ṣe kí wọ́n jẹ́ kí ará ìlú máa ní ìdúnàdúrà fúnra wọn pẹ̀lú adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti fi àṣẹ léde láti fi ṣe ìdáwọ́kọ̀ fún ọ̀jọ̀gbọ́n Patu Tomi àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ láti má tẹ̀síwájú nínú èròǹgbà wọn àti ṣe àgbékalẹ̀ ìjọba tó ṣókùnkùn tí kò farahàn lórílẹ̀-èdè shadow government / cabinet. Adájọ́ James Omotosho ni ó pa àṣẹ yìí lónìí nínú ẹ̀sùn tí àjọ ìtẹlẹ̀múyẹ́ DSS ṣe àgbékalẹ̀. Adájọ́ Omotosho kéde wípé èròǹgbà ìjọba òkùnkùn yìí kò sí lábẹ́ òfin ìṣèjọba Nàìjíríà. Adájọ́ ní Utomi àti ikọ̀ rẹ̀ kò lè gọ sí abẹ́ ẹ̀tọ́ láti ṣe ẹgbẹ́ right of association, láti máa bu ẹnu àtẹ́ lu ìṣèjọba àti láti máa ṣe ohun tí kò sí lábẹ́ òfin. Ó wá gbóríyìn fún àjọ DSS lórí ìgbésẹ̀ àti pé ẹjọ́ nítorí ó wà lábẹ́ ẹ̀tọ́ wọn àti gbé ìgbésẹ̀ tako ohun tí ó lè ṣe àkóbá fún ààbò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed ti júwe ilé fún kọmíṣánná fún ọ̀rọ̀ obìnrin àti ìdàgbàsókè ọmọdé Hajia Zainab Tako. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde òní tí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Mukhtar Gidado bu ọwọ́ lù. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé pẹ̀lú ìgbésẹ̀ kíákíá with immediate effect ni wọ́n fi júwe ilé fún Hajia Tako gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ gbalẹ̀-ńgbàtà níwọ̀nba, láì ṣàlàyé jù bẹ́ẹ̀ lọ. Bí gómìnà ti dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná lórí iṣẹ́ rẹ̀ fún iye àkókò tí ó lò pẹ̀lú wọn, ó wá gbà á ládùúrà kí Ọlọ́run máa wà pẹ̀lú rẹ̀ nínú gbogbo ìdáwọ́lé rẹ̀ ọjọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ NUJ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun ti ké gbàjarè lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní àṣìlò agbára unprecedented abuse of power láti ọ̀dọ̀ àwọn tí ó ṣe gbòógì lẹ́nu iṣẹ́ ìjọba lórí bí wọ́n ṣe yanjú owó tí ìjọba ń pín fún ìjọba ìbílẹ̀ local government allocation. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Òṣogbo ni ààrẹ NUJ ní ìpínlẹ̀ Dr. Nathaniel Ogungbangbe ti fi ẹ̀sùn kan mínísítà fún ìṣúná, olùṣírò àgbà fún ìjọba àpapọ̀ àti attorney general wípé wọ́n gbẹ̀yìn yọ̀ǹda owó ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun sí àpò ìkówósí àwọn alága àti kánsẹ́lọ̀ láti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti júwe ilé fún. Gẹ́gẹ́ bí àlàyé Ògúngbàngbé, ó ní àwọn ní àrídájú wípé àwọn ọ̀gálọ́gàá òṣìṣẹ́ ìjọba mẹ́tẹ̀ẹ̀ta yìí ti yọ̀ǹda owó ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ láti oṣù kẹta ọdún 2025 títí dé oṣù kẹsàn-án ọdún 2025 sí àpò ìkówósí tí ó ṣe lòdì sófin tí àwọn alága àti kánsẹ́lọ̀ tí wọ́n júwe ilé fún ṣí sí ilé ìfowópamọ́ UBA láìtẹ̀lé ìlànà tó tọ́. Adarí ẹgbẹ́ ní ìgbésẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba yìí túmọ̀ sí ìtàpá sí òfin àti ìdájọ́. Ó ní bí àwọn wọ̀nyí kò bá ní ìbọ̀wọ̀ fún òfin tí wọ́n búra lé lórí, ó yẹ kí wọ́n bu ọ̀wọ̀ fún ẹ̀ka ìdájọ́, pàápàá jùlọ ilé ẹjọ́ tó ga jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù FIFA Under-20 World Cup ti bẹ̀rẹ̀ ìpolongo bí Flying Eagles yóò ṣe dojúkọ Young Vikings Norway ní pápá ìṣeré Estadio Fiscal d'Itaca ní Chile lónìí láago 9 alẹ́. Ikọ̀ méjèèjì ni ó mọrírì ìṣíde láti fi gbìnàyá pẹ̀lú ìdíje tí ó kún fún ìlérí. Ikọ̀ Nàìjíríà dé fún ìgbà 14 pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá wọn Alias Zubair tí ó kó àwọn tí ó dángájíá nílẹ̀ yìí àti lókè òkun jọ pẹ̀lú èròǹgbà àti ní ìkọlù tí ó ní agbára. Lára àwọn ikọ̀ Nàìjíríà tí yóò kópa níbi FIFA Under-20 World Cup láti rí Ebenezer Akot, Clinton Ezekiel, Rufai Abubakar, Ocheche Amos, Onyejefun, Daniel Bameji, Daniel Daga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.